Sí ọ̀dọ̀ yìí ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. A gbé orúkọ yín ga fún irú àsìkò báyìí nígbà tí ó tó àkókò láti ṣe ìrántí ọjọ́ ìbí Jésù Kristi Olúwa wa. Lọ́dún tó kọjá láti ṣe irú eléyìí kẹ́yìn, ṣùgbọ́n ó pe ìfẹ́ àánú yín ẹ tún kà wá yẹ lọ́dún yìí. Olúwa dá òkú padà sọ́dọ̀ yín ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Olúwa sọ̀rọ̀ yìí sínú ayé wa. Ọ̀rọ̀ yìí lórúkọ Jésù Olúwa fi yé wa. Ọ̀rọ̀ yìí kó sì yé wa. Adúpẹ́ tó Olúwa ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa kú ọjọ́ ìsinmi ní orúkọ Jésù Kristi. A ó rí èrè níbẹ̀. A ò sì ní sin Ọlọ́run lásán. Orí ọ̀rọ̀ wa lónìí òun ni mo pè ní àǹfààní ìbí Jésù tàbí àǹfààní tó wà nínú ìbí Jésù. A ó kà nínú Mátíù orí kìíní láti ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 23. Mátíù orí kìíní ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 23. Ó kà báyìí. Ṣùgbọ́n nígbà tí ó ro èrò yìí tán, áńgẹ́lì Olúwa yọ sí i ní ojú àlá, ó sì wí pé, Jósẹ́fù, ọmọ Dáfídì, má fòyà láti fi Màríà ṣe aya rẹ, nítorí oyún tí ó wà nínú rẹ̀ láti ọwọ́ Ẹ̀mí Mímọ́ ni. Ẹsẹ̀ 21. Òun yóò sì bí ọmọkùnrin, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹsẹ̀ 22. Gbogbo nǹkan wọ̀nyí sì ṣẹ láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, èyí tí a sọ láti ẹnu wòlíì rẹ̀ wá pé wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Ìmánúẹ́lì, èyí tí ó túmọ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wa. Hallelujah. Àǹfààní tó wà nínú ìbí Jésù. Mo fẹ́ ká mọ̀ àwọn kókó kan nípa ìbí Jésù. Nírú àsìkò tá a wà yìí, àsìkò tá a rántí ìgbà tí a bí Jésù Kristi olùgbàlà wa sáyé ni. Ó sì jẹ́ àsìkò tó ṣe pàtàkì lórí ilẹ̀ alààyè. Kò ń ṣe fún àwọn onígbàgbọ́ nìkan, bí kò ṣe fún gbogbo àgbáyé. Ó máa jẹ́ àsìkò tí àwọn èèyàn tí wọ́n bá ti rántí sinmi láti ìbẹ̀rẹ̀ ọdún, tó bá ti ń tó àsìkò yìí wọ́n mọ̀ wípé ọdún máa parí lọ léyìí, ó yẹ kí n sinmi. Ó tún máa jẹ́ àsìkò ní agbọn ayé tá a wà yìí, ó jẹ́ àsìkò tí àwọn ìdílé máa ń jókòó papọ̀ láti bẹ̀rẹ̀ ọdún. Wọ́n lè má ríra wọn, kálukú àti faṣẹ́ lọ, ṣùgbọ́n tó bá ti di àsìkò yìí, àwọn ìdílé á jókòó papọ̀, wọ́n á jẹun papọ̀, wọ́n á rẹ́rìn papọ̀ nínú àsìkò tá a pè ní
àsìkò ọjọ́ ìbí Jésù. Ó dàbí èèyàn bá ti rántí láti wà pẹ̀lú àwọn ìdílé rẹ̀, kí ó bá wọn jẹun, kí ó bá wọn gbádùn. Ìjọba gbọ́n tó rán wa létí, nítorí lọ́jọ́ òun ni kò ní sí mọ́tò, kò ní sí bọ́ọ̀sì fún ìrìnnà rárá, lẹ́yìn tó fi hàn wípé bó bá gbàgbé, ìjọba ò gbàgbé, wọ́n rán wa létí nínú àwọn ìlú tá a wà yìí. Ẹlòmíì tí ò bá sí irú àsìkò báyìí ni gbogbo ọjọ́ tó wà nínú oṣù àti gbogbo ọjọ́ tó wà nínú ọdún, òun ni ó fi ṣiṣẹ́. Gbọ́n torí pé ìjọba ti ẹ̀fẹ́ kéyìn ti ẹ̀sìn bó ṣe ọjọ́ kan, òun ni kò fi ṣiṣẹ́ ní ọjọ́ tí a ṣe ìrántí Jésù Kristi. Torí oríṣiríṣi àwọn oríṣiríṣi kan ni ìbí Jésù Kristi kó wá. Ṣùgbọ́n láti inú Bíbélì, mo fẹ́ fi kókó bíi 3 tàbí 4 hàn wá àwọn àǹfààní tí a rí nínú Jésù tí ẹ̀ wá sáyé. Àǹfààní tí a rí nínú rẹ̀. Àǹfààní àkọ́kọ́ tó fẹ́ ká gbéyẹ̀wò ní ìgbàlà tí Jésù Kristi mú wá. Ìgbàlà ni àǹfààní àkọ́kọ́ tí a rí dìmú nínú wíwáyé Jésù. Tá bá wo ibi tí a kà ní pàápàá jùlọ ẹsẹ̀ 21. Ẹ jẹ́ kí n kà ó ní Mátíù orí kìíní ẹsẹ̀ 21. Òun yóò sì bí ọmọ kan, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Jésù. Kí nìdí rẹ̀ tí a fi pe orúkọ rẹ̀ ní Jésù? Tá bá kà lọ, ìdí rẹ̀ náà tẹ̀lé. Ó ní nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀. Ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ ni àǹfààní àkọ́kọ́ tá a rí, pé torí pé Jésù Kristi wá sáyé. Mo wá rò wípé tí ò bá ti Jésù Kristi ò bá wá sáyé, a jẹ́ pé àmì ìgbàlà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Ẹ jẹ́ ká fojú nú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà ayé Ádámù, àwọn Ádámù, ayé Ábúráhámù, ayé kí Jésù Kristi tó dé. Ìgbà tọ́lọ́run ti dáyé ní ẹ̀ṣẹ̀ ti wà. Ṣùgbọ́n ní àwọn nǹkan tí a ṣe fún ẹ̀ṣẹ̀, ètùtù tí a ṣe fún ẹ̀ṣẹ̀ yàtọ̀tọ̀ sí ara wọn bí ayé ṣe ń lọ. Ìgbà tí nígbà yí àwọn Ábúráhámù, bí ẹnikẹ́ni bá ti ṣe ẹ̀ṣẹ̀ kan, kí ni ó ṣe? Ó ní láti pa ẹran fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Èmi ò mọ iye tí a bá ní lọ́wọ́ lónìí tí a lè fi tẹ́ Ọlọ́run lọ́rùn nípa ẹ̀ṣẹ̀ wa, tàbí ká lè fi rí ojú rere Ọlọ́run nínú àwọn ìfipáta. Àbí bóyá àwọn òdẹ̀ kí ń dẹ́ṣẹ̀ rárá, torí irọ́ lásán. Tí ẹ bá tiẹ̀ lọ sínú ṣẹ́nu Gálátíà orí 5 láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Dáadáa lóhun ló sọ nípa ẹ̀ṣẹ̀. Àwọn iṣẹ́ tí ara fi ara nù tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìbínú, ìpànìyàn, ìréde òru, ìmutípara, irọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun tí Gálátíà àbí tí àpapọ̀sù Pọ́ọ̀lù kà kalẹ̀ nínú Gálátíà, bí èèyàn bá yẹ̀ wò, èyí ó rí pé nínú ìrìn àjò ayé wa ó ṣeéṣe ká ṣe 3 nínú rẹ̀ kílẹ̀ tó ṣú. Torí irọ́ ń bẹ́ẹ̀, irọ́. Àwọn èèyàn sì rèé, wọn kò sẹ́ni tí máa ń kọ́ wa nírọ́. Ẹ wo àwọn ọmọdé, ẹni má ti parọ́ lójú ẹ̀rí, tó bá jí nǹkan mú, tẹ bá tún pèrè, ta ló mú kíní? Ó máa sọ pé èmi kọ́ mo mú, kò tí ì gbẹ́ nìkan tó parọ́ lójú ẹ̀rí tí ẹ̀rí. Irọ́ ni nǹkan tí wọn kì í kọ́ wa, òdodo náà máa kọ́ wa. Àwọn bí wa máa fi ipá mú wa pé mo ti sọ pé kó má parọ́ mọ́, wọ́n á máa mú wa fi agídí sọ òdodo. Ṣùgbọ́n irọ́ kò sẹ́ni tó máa kọ́ yìí. Ó fi hàn dájú gbangba wípé àbùdá ènìyàn ní irọ́. Tòká bá ní láti máa pa ẹran fún irọ́ tá ń pa lójoojúmọ́, tí Jésù bá tí ì dé, báwo la ṣe fẹ́ gbàlà? Ètùtù mélòó la fẹ́ ṣe fún irọ́ nìkan? Ọlọ́run ṣeun fún Jésù Kristi. Hallelujah. Ó ní òun, torí pé òun ni yóò gba àwa là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ìdí àkọ́kọ́ tàbí àǹfààní àkọ́kọ́ tá a rí nínú ìbí Jésù Kristi, òun ni eléyìí. Àǹfààní kejì,
Kíkẹ́ tó mẹ́nu lọ sórí àǹfààní kejì nínú Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún ó ní nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sí ayé láti wá dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé. Ìgbàlà ní Jésù Kristi ló mú wá fún wa. Àǹfààní ńlá ni fún ẹnikẹ́ni tó bá gba Jésù lọ mú kí wá kú oríire nítorí pé a gba Jésù, torí pé a mọ Jésù Kristi. Oríire ńlá ló jẹ́ fún wa. A mọ nǹkan tí Ọlọ́run ṣe fún wa láti gba Jésù. Àmọ́ tá bá mọ̀ ní àmọ̀ wípé oore ọ̀fẹ́ la rí gbà, oríire ńlá ló jẹ́ fún gbogbo ẹni tó bá mọ Jésù, torí àwọn ni wọ́n ní àǹfààní ìgbàlà. Ẹ má já sọ ní wọ́n ní tàbí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ bá sọ pé àwọn tí ò wá gbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n ń ṣe dáadáa kọ́ tí wọ́n mọ rere ṣe, àwọn míì wọ́n gbìyànjú, kò sí gbogbo nǹkan tí wọ́n bá ní wọ́n lè fún yàn. Wọn gbọ́dọ̀ gbọ́ pé ẹnìkan wà nínú ìṣòro, wọ́n bá tán ìṣòro wọn. Ẹ bá mi sọ fún wọn wípé kò sí ìgbàlà nínú nǹkan tí wọ́n ṣe láì gba Jésù Kristi. Ìgbàlà ò sí nínú ẹ̀. Ọ̀nà kan péré tí Bíbélì sọ fún wa nípa ìgbàlà, òun ni ká gba Jésù. Tó bá wọ èèyàn lè kọ́ lépo bùyàn, ìtọrẹ àánú ni. Ohun tó wà ń bẹ̀ ni wípé ohunkóhun tí o bá gbìn, ìwọ wàá ka. Ọba ìdólóṣà ó jẹ́ni tí ò gbọ́lọ́run gbọ́ rárá, tó bá mọ̀ láti gbìn yóò ká. Ìyẹn kò bá ìgbàlà lọ. Ìgbàlà kọ́ nìyẹn. Ìgbàlà ọ̀nà kan péré, òun ní ọ̀nà ìgbàlà, òun ní Jésù Kristi. Ohun kejì, àǹfààní kejì tá a rí nínú ìbí Jésù, òun ní ìfẹ́ tí Ọlọ́run fi hàn sí wa, fífi nǹkan Ọlọ́run, rírí ìfẹ́ Ọlọ́run gbà. Ìfẹ́ tí Ọlọ́run fẹ́ sí wa. Ẹni tí ò bá ní Jésù kò rí ìfẹ́ Ọlọ́run. Arílẹ̀ka nínú Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Jẹ́ ẹsẹ̀ bí wíta máa ń kàgbọ́ ní gbogbo ìgbà. Ó kàbá yìí ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ìfẹ́ lásán ni. Àǹfààní ńlá àǹfààní kejì tá a rí nípa ìbí Jésù ní ìfẹ́ Ọlọ́run. Torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ẹ wá wò ó, kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí wọ́n ní iye àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé. Ìfẹ́ tí Ọlọ́run fẹ́ sí wa ní eléyìí, nítorí pé a jẹ́ ènìyàn tẹ̀lé sọ nínú Róòmù orí 5 ẹsẹ̀ 8 nìyẹn, wípé nítorí pé a jẹ́ ẹlẹ́ṣẹ̀, Jésù Kristi kú fún wa. Ìfẹ́ Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí wa wípé kí a lè ní ìgbàlà lẹ́yìn ayé. Ìfẹ́ Ọlọ́run ni Jésù Kristi. Ìgbà tá a bá ti ń gbọ́ nípa Jésù tàbí tá a bá ń sọ̀rọ̀ nípa rẹ̀, ohun tó yẹ kó máa wá sí ọkàn wa ni ìfẹ́ Ọlọ́run. Báwo ni ìfẹ́ yìí ṣe pàtàkì tó? Gbogbo ara mọ̀ Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo fẹ́ lè má gbọ́ nínú ìtàn rí wípé ó wu ẹnìkan, ó fi ọmọ rẹ̀ ṣe ètùtù fún àwọn kan. Bí àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ṣe fẹ́ràn ìlú wọn tó, wọ́n sì fẹ́ràn orí àga wọn tó, orí ipò wọn, torí wọ́n lè pààyàn torí ipò yẹn. Tó bá sọ pé kí ìlú ó lè tòrò, àrẹ̀mọ ni wọ́n fi ṣètùtù. Ẹ máa bẹ̀rẹ̀ sí rí pípọ̀ ojú ọba náà. Ẹni tó ti fi hàn wípé òun fẹ́ràn ìlú òun dáadáa, ìlú rẹ̀ bẹ lọ́kàn rẹ̀, kò kí ń fi bẹ́ẹ̀ jáde, tàbí tó bá jáde ó máa sáré padà wálé, torí ìlú rẹ̀ bẹ lọ́kàn rẹ̀, ó sì fẹ́ ìlú rẹ̀ dáadáa. Ẹ jẹ́ kí wọ́n sọ pé kí ìlú yẹn lè tòrò sí kó fa ọmọ rẹ̀ sílẹ̀. Ìgbà ẹlẹ́ṣẹ̀ tó máa mọ̀ wípé kábíyèsí yóò fẹ́ràn ìlú ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ó fi Jésù Kristi sílẹ̀, ọmọ bíbí rẹ̀ tó ṣoṣo, kátúkápá. Ẹ
ẹ wo bí Jésù Kristi máa ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀, á rí pé ìrẹ́pọ̀ wà láàrin wọn. Kó tó ṣe ohunkóhun, á gbé ìgbàgbọ́ pé ó lọ sórí òkè, ó lọ gbàdúrà, ó lọ sí pẹ̀tẹ́lẹ̀, ó lọ gbàdúrà. Kò sí ohunkóhun tí Jésù ṣe tí òkè bá bàbá rẹ̀ sọ. Ṣùgbọ́n gbà tí Jésù Kristi wà lórí igi tí wọ́n kan mọ́gi, bàbá ò dá lóhùn. Ohun tá à ń pè ní ìfẹ́ nìyí. Ohun tí mo sọ pé kò wáyé wá ṣe, wàá parí ẹ̀. Kò sí bàbá kankan tó lè ṣe lóye lẹ́yìn Ọlọ́run. Nígbàkigbà tí a bá ti ń dárúkọ Jésù tàbí tí a bá ti ń rò nípa rẹ̀, ohun tí mo fẹ́ ká máa rò pẹ̀lú ẹ̀ ni wípé ìfẹ́ Ọlọ́run tí ò lóṣùwọ̀n, òun ni ìbí Jésù jẹ́ sí àwa ọmọ ènìyàn. Ẹ jẹ́ kí n lọ sí ipa kẹta tàbí kókó kẹta tí àǹfààní tí ìbí Jésù tó jẹ́ fún wa. Kókó kẹta ni pé kí Ọlọ́run lè gbé pẹ̀lú àwọn ènìyàn bí ìgbà àtijọ́. Kí Ọlọ́run lè gbé pẹ̀lú wa gẹ́gẹ́ bí ó ṣe tẹ́lẹ̀ ní ìgbà àtijọ́. Nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, a kà nínú Bíbélì, nínú Genesis bóyá lórí kejì, orí kẹta. Bíbélì sọ wípé orí àkọ́kọ́, láti orí àkọ́kọ́ kan ló ti bẹ̀rẹ̀ ní ipa tó kẹ́yìn. Ọdún ní àṣálẹ́ Ọlọ́run ó wá sísàlẹ̀ lọ sí ọ̀dọ̀ Ádámù. Wọ́n á jọ rìn nínú ọgbà, wọ́n á jọ sọ̀rọ̀. Ohun tí Ọlọ́run dá àwa ènìyàn fún nìyẹn. Ọjọ́ kan á tu ohun tó wà níbẹ̀ díẹ̀ láti inú Bíbélì. Ohun tí Ọlọ́run dá àwọn ènìyàn, ibi tí àwa ènìyàn ti ju Sátánì lọ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Torí kò Sátánì wà pẹ̀lú Ọlọ́run tẹ́lẹ̀, òun láti máa bá Ọlọ́run dámọ̀ràn. Ṣùgbọ́n kété tí Ọlọ́run ti dá ènìyàn tán, tí Sátánì sọ àǹfààní yẹn lọ́lọ́run dá ènìyàn. Àwa ènìyàn, Ádámù àti Éfà, àwọn ni wọ́n fi ìṣe wọn àti iṣẹ́ wọn wọ́n fi lé Ọlọ́run kúrò ní ọ̀dọ̀ wọn. Torí pé wọn kò gbọ́dọ̀ sí Ọlọ́run lẹ́nu mọ́. Ọlọ́run sì fi wọ́n sílẹ̀. Láti ìgbà yẹn ló ti di pé ká ké pe Ọlọ́run, tó bá wu Ọlọ́run yóò dá ẹlòmíì lóhùn, tó bá wù kò ní dá ẹlòmíì lóhùn. Kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Òun ló máa wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn láti bá wa ṣeré. Ó máa wá sọ́dọ̀ Ádámù láti bá wọn jíròrò, láti bá wọn sọ̀rọ̀ bí Ọlọ́run ṣe dá wa sínú ọgbà Édẹ́nì, bó ṣe fẹ́ kó rí nìyẹn. Ẹni tó bá Ọlọ́run jíròrò. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti ṣẹ̀, tí wọ́n ti ṣe Ọlọ́run ti ní kí wọ́n má ṣe, òun lọ́lọ́run ti kúrò pátápátá kúrò lọ́dọ̀ wọn. Ọlọ́run wá ṣe ètò míì fún àwa ènìyàn kó tún lè padà wá sí ọ̀dọ̀ wa. Ètò yẹn tí ó ṣe fún wa, òun ni Jésù Kristi. Ètò tí Ọlọ́run ṣe fún wa, òun ni Jésù Kristi. Tàbá wọnú Mátíù tí a kà, orí kìíní ẹsẹ̀ 23. Ó ní wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọ kan, yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel, tó túmọ̀ sí wípé Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run tún padà wá pẹ̀lú wa nítorí nípasẹ̀ Jésù Kristi. Ọlọ́run tún padà wá láti wà pẹ̀lú wa nípasẹ̀ Jésù Kristi. Ọlọ́run tún padà sí ipò àkọ́kọ́ rẹ̀ nígbà tó dá Ádámù àti Éfà, tí wọ́n fi ìwà ìgbọ́ràn wọn tí wọ́n fi bà ipò yẹn jẹ́. Ọlọ́run lo Jésù Kristi láti padà sí ipò yẹn sọ́dọ̀ wa. Ohun kẹta tí ìbí Jésù mú wá fún wa nìyẹn, pé a nílò láti máa kó irin jọ ká tó lè wá ojú Ọlọ́run. A nílò kí ẹnikẹ́ni jẹ́ olùgbẹnufọ̀ fún wa kí ká tó lè rí Ọlọ́run. Ọlọ́run ti padà wá sí ọ̀dọ̀ wa. Ọlọ́run bẹ̀ ní ọ̀dọ̀ wa nítorí Jésù Kristi tí Ọlọ́run ti fún wa. Òun mú ló fà tí mo sọ lákọ̀ọ́kọ́ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé mo kí wa kú oríire wípé a mọ̀ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa.
ẹnikẹ́ni tó bá mọ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa ó ní àwọn àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú ayé rẹ̀. Àǹfààní ìgbàlà àti ìdáríjì ẹ̀ṣẹ̀, àǹfààní bíbá Ọlọ́run dá ọ̀rẹ́ papọ̀ wípé Ọlọ́run tún wà pẹ̀lú wa, àti àǹfààní ìyè àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tí ó bá mọ Jésù Kristi. Níparí, ẹni tí ò bá wá mọ Jésù ńkọ́, ó ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan, kò sí, ẹ má jẹ́ ká ṣiyèméjì lórí ẹ̀, kò sí tàbí ṣùgbọ́n. Ìgbàlà tá gbà Ọlọ́run jẹ́ ká sọ ìgbàlà náà nù. Bí ẹ bá sọ ìgbàlà rẹ̀ tàbí tí ò bá mọ Jésù Kristi, kò lè lọ́dọ̀ Ọlọ́run. Kò ń ṣe pé nítorí pé ènìyàn jẹ́ onígbàgbọ́ tàbí ó jẹ́ aláìgbàgbọ́ ni ò ṣe ní dé ọ̀dọ̀ Ọlọ́run. Kókó kan tí ò ní mú ẹnikẹ́ni dé ọ̀dọ̀ Ọlọ́run, òun ni ẹni tí ò bá gba Jésù Kristi. Torí ìfẹ́ Ọlọ́run sí àwa ọmọ ènìyàn ni. Ẹni tó bá ti kọ ìfẹ́ Ọlọ́run kò lè rí Jésù, kò lè dọ́dọ̀ Ọlọ́run. Ohun kan tó lè mú adọ́dọ̀ Ọlọ́run òun ni ká ní ìfẹ́ rẹ̀, ká gba ìfẹ́ rẹ̀. Nínú ìfẹ́ tó fẹ́ wa, Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Inú ìfẹ́ tó fẹ́ wa ní ìgbàlà wà. Nínú ìfẹ́ yẹn gangan ni Jésù Kristi. Nínú ìfẹ́ yẹn òun ló fún wa ní ìbáṣepọ̀ papọ̀ pẹ̀lú ẹ̀, ìbáṣepọ̀ padà bí ti tẹ́lẹ̀. Ẹni tí ò bá gba Jésù gbọ́nkọ́ kò lè dọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò kí ń bínú. Ìyọ́nú rẹ̀ ló pọ̀ jù. Bíbélì sọ wípé ìbínú rẹ̀ báyìí kékeré ni, ṣùgbọ́n ìyọ́nú rẹ̀ òun ni ò ní pẹ̀kun. Nígbà tí èèyàn bá gba Jésù ni. Tí èèyàn bá gba Jésù, kò sí ìyọ́nú rárá, ìbínú ni. Nínú Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlọ́gọ́ta, ẹsẹ̀ kẹrìndínlógójì, John 3:36, mẹ́rìndínlógójì. Ó ní ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè. Ìkan àkọ́kọ́ tí ó ṣe ẹni tí ò bá gba ọmọ gbọ́ ni pé kò sí ìyè. Ìkan kejì ni wípé ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ẹnikẹ́ni tó bá kọ Jésù, tó bá wọ́tọ̀ kó jẹ́ aláṣẹ orílẹ̀-èdè, tó bá wọ́n onítọ̀hún kó jẹ́ àwọn tó pè ní philanthropist, kọ́ fún gbogbo ayé wọn bùn èèyàn ní nǹkan, tó bá wo ẹnìyẹn kó jẹ́ olórí àwọn charity, ohun tó wù kó jẹ́, ẹnikẹ́ni tí ò bá gba ọmọ gbọ́, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lè yí padà lélẹ́yìí, ẹnikẹ́ni tí ò bá gba ọmọ gbọ́ kì yóò rí ìyè. Ìyẹn nìkan tó kọ́, ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. Ọlọ́run tiẹ̀ tí ìbínú àti ìbínú Ọlọ́run. Lórúkọ Jésù àmì ìbínú Ọlọ́run. Tọ́lọ́run bá bínú, gbogbo ayé ká ṣe wáyé sí. Ẹjẹ́ kò tọ́lọ́run bá bínú tí ẹ bá mọ̀ bó ṣe lè bá Ọlọ́run sọ̀rọ̀. Tí ó tuntun bá wáyé lórí dáríjì mi, má bínú sí mi. Aláàrùn Ọlọ́run ló tún gbáyìí. Ẹni tí ò bá gba ọmọ gbọ́, tí ikú bá fi ṣe pẹ́kẹ́ wọn lọ́wọ́, àwọn ò lè rí ìyọ́nú Ọlọ́run wọn láíláí. Torí kò sí àdúrà nípò, kò sí àdúrà nínú sàárè, kò sí àdúrà kankan tí ẹ lè gbà nínú Ọlọ́run àpáàtì Ọlọ́run àgbọ́. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn wá jẹ. Ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ tí máa san àwọn owó kan sílẹ̀, àwọn ẹlẹ́sìn mìíràn ṣe, inú ẹ̀sìn ìgbàgbọ́ náà ṣì wà náà. Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ bóyá mọ̀, bóyá ṣe láwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà jẹ́ pé wọ́n á san owó sílẹ̀ tí wọ́n bá kú pé wọ́n fi gbàdúrà fún wọn. Yà wọ́n ṣe ó wà, kò sí nínú ẹ̀sìn Pentecostal, ṣùgbọ́n wà nínú àwọn ẹ̀sìn míì tó jó nígbàgbọ́. Irọ́ pátá, èyí kàn fi owó rẹ̀ òkú tẹ́lẹ̀ tó ti kú, ìbá kàn fi gbogbo lé rẹ̀ sílẹ̀ kí ló tún wúlò fún sí. Ṣùgbọ́n tí wọ́n bá dúró wípé ìgbà tí mo bá kú, ẹ ṣẹ̀ṣẹ̀ tẹ́ pẹpẹ àdúrà sí ọ̀dọ̀ Ọlọ́run kó lè dáríjì mi, ó parọ́ kan ara ẹ̀ jẹ. Ẹni yẹn ti sọ ìgbàlà nù torí kò gbọ́ràn, kò gba ìfẹ́ Ọlọ́run. Ẹnikẹ́ni, ó ní ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè.
ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ní orúkọ Jésù àwọn ní ìbínú Ọlọ́run. Tí àwọn èèyàn bá bínú síra wa, tẹ bá bẹ ènìyàn pé dákun dáríjì tó bá lóhùn dáríjì mi ò ní dáríjì láíláí fi sílẹ̀ lẹ́yìn gbogbo lẹ́yìn kàkàndù rẹ̀ fúnra rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn bí ò dáríjì ikú amúlọ Ọlọ́run amúkúrò wájú èyí. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ní òní dáríjì ẹ̀ tí ẹ bá ṣe nǹkan tí Ọlọ́run fi ní dáríjì torí tọ̀hún ti gbé Ọlọ́run jẹ́ ká jẹ́ àdọ́rùn ọ̀tọ̀. Lórúkọ Jésù Kristi gbogbo àǹfààní tó ń bẹ nínú ìbí Jésù, àwọn àǹfààní ẹ̀ yóò jẹ iyè fún wa, àwọn àǹfààní ẹ̀ yóò sì wúlò fún wa, àwọn àǹfààní a ò ní sọ wọ́n nù, a ò ní sọ ìgbàlà wa nù, a ò ní sọ ìfẹ́ Ọlọ́run nínú ayé wa nù, a ò sì ní sọ ìbáṣepọ̀ àwa àtọlọ́run láéláé. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká gbàdúrà ká fi àwọn kan àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta tarí dìmú lónìí ká fi wọ́n gbàdúrà. Àǹfààní àkọ́kọ́ ni pé a rí gbàlà nípa ìbí Jésù. Àǹfààní kejì ni pé ìfẹ́ Ọlọ́run ni ìbí Jésù jẹ́ sí wa. Àǹfààní kẹta sì ni wípé ìbí Jésù ló tún mú wa rẹ́ papọ̀ pẹ̀lú Ọlọ́run. A ní orúkọ rẹ̀ ní Emmanuel, èyí tó túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú wa, pé ní gbogbo ìgbà Ọlọ́run máa wà pẹ̀lú wa nítorí ó ti fún wa ní Jésù Kristi. Ẹ jẹ́ ká fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbàdúrà. Olúwa lórúkọ Jésù ní gbogbo ọ̀nà nínú ayé mi ẹ dákun ẹ wà pẹ̀lú mi. Ní orúkọ Jésù nítorí ìbí Jésù torí pé ti fún wa ní Jésù gẹ́gẹ́ bí ìfẹ́ yín. Ọlọ́run ìgbàlà ẹ má jẹ́ kí n sọ ìfẹ́ yín nù. Ìfẹ́ yín ẹ jẹ́ kó tẹ̀síwájú nínú ayé mi. Ohun téèyàn bá fẹ́ òun lèyàn lè fi gbogbo ayé rẹ̀ pamọ́. Ohun tí ènìyàn bá fẹ́ òun lèyàn máa bìkítà fún. Torí pé Ọlọ́run ti fẹ́ wa ló ó bìkítà fún wa, ó fi Jésù Kristi hàn wípé òun bìkítà fún wa. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run mi ò fẹ́ sọ ìfẹ́ yìí nù. Ẹ̀rọ blọọkì má sọ ìfẹ́ náà nù. Ká sì tún fi sínú àdúrà Olúwa ìgbàlà yẹn má jẹ́ kó jábọ́ kúrò lọ́wọ́ mi. Ìgbàlà tí Jésù Kristi mú wá ẹ má jẹ́ kó jábọ́ kúrò lọ́wọ́ mi. Ìgbàlà yìí ẹ jẹ́ kó di ìyè àìnípẹ̀kun fún mi. Ògo ni fún orúkọ mọ́ yín Olúwa. Adúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà lónìí nítorí ìgbàlà tí Jésù Kristi mú wá. Ní orúkọ Jésù ìgbàlà ò ní sọnù. Ní orúkọ Jésù lẹ́yìn ayé wa a ó rí ìgbàlà. Ìgbàlà wa yóò di ìyè fún wa. Ìyè àìnípẹ̀kun ni yóò dà fún wa. Ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì rí. Gbogbo nǹkan tó jẹ mọ́ àìsàn nínú ayé wa, gbogbo tó lè jẹ mọ́ àrùn, gbogbo tó lè jẹ mọ́ wàhálà kí wàhálà kan, gbogbo nǹkan tí ẹ̀ṣẹ̀ lè ti fà wọnú ayé wa tàbí ayé, ní orúkọ Jésù lónìí nítorí ìbí Jésù mo gbàdúrà lónìí a ò ní rí wọn mọ́. Ìgbàlà tí Ọlọ́run fún wa yóò mú gbogbo wọn kúrò. Ìfẹ́ Ọlọ́run sì ní sọ̀rọ̀ kúrò nínú ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ Olúwa. Bá ṣe lọ nínú ọ̀sẹ̀ tí Olúwa ẹ máa bá wa lọ. Ní orúkọ Jésù Olúwa ẹ bójútó wa. Wọ́n bá tó kù tí ọdún yóò fi parí Ọlọ́run ìgbàlà ẹ jẹ́ ká jó ijó wa. Lórúkọ Jésù ẹ jẹ́ kí àwọn èèyàn ó kójọpọ̀ láti wá yin orúkọ yín lógo nínú ayé wa. A sì gbàdúrà wípé ìwọ̀nba tó kù tọdún yóò fi parí wọn ò ní bọ́ bàtà fọ̀ sẹ́nu ọ̀nà wa. Arúgbó torí pé ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọmọ ìgbàlà kí hallelujah.